بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. بكين يقول لك بلسي بيجوكو النظرة الشرعية لتعدد المفتين في بلد. èyí àkọlé ta kàyí tó ń túmọ̀ sí pé kí ni Islam kí ló rí sí kí àwọn olùdáhùn sí béèrè oníbéèrè tó jẹ mẹ́sìn kí wọ́n pọ̀ nínú ìlú kan. ìgbọ́n mi lápọ̀nlé a rí wípé ní ìlú wa Nàìjíríà alhamdulillah wọ́n ní ká ní àwọn àfáà tí wọ́n jẹ́ olùsàlàyé ẹ̀sìn fáwọn èèyàn. Níbẹ̀rẹ̀ kìí sí kàkan fún tó jẹ mọ́rọ̀ mufti tó di pọ́lọ̀ nípa pé nígbà tí ní ìkànnì àgbọ̀ tí ń jẹ́ mufti wọ́n yan mufti ní gbogbo olùkọ́ kọ̀ọ̀kan. Kí mufti ọ̀pọ̀ nínú ìlú kìí ṣe nǹkan tó jẹ́ àjòjì, ó sì dáa tí ó bá pọ̀ wọ́n fi jọ máa ṣe iṣẹ́ pọ̀, ọ̀rọ̀ òfin ní wọ ẹnìkan ni. Gbogbo tó jẹ́ páwọn èèyàn máa dààmú sí láti máa ń bí ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá lọ sọ́dọ̀ eléyìí wọ́n lọ sọ́dọ̀ ẹnì kejì. A rí pé léyìí yóò ṣàǹfààní pọ̀ jù. A jẹ́ pé mufti bá jẹ́ mufti tó yí àwọn àfáà fiqh tí wọ́n sọ àfátàwọn àwọn àfáà oníṣòwò fiqh tí wọ́n gbé kalẹ̀ tọ́ra tí wọ́n pè mufti. Àwọn àfáà sọ pé ẹni tí ó jẹ́ mufti tí ó jẹ́ tí ó pé wọ́n dáhùn ìbéèrè àwọn oníbéèrè ibi tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ àmọ́jẹ̀mú kan gbọ́dọ̀ pèsè la nínú àmọ́jẹ̀mú yìí al-ilmu bi kitabillahi ta'ala wa sunnati rasulihi sallallahu alayhi wa sallam ma yata'allaqu bihima min ulum. Ẹni tí ó jẹ́ mufti wọ́n gbọ́dọ̀ mọ̀ tírà Ọlọ́hun subhanahu wa ta'ala àti sunnah Nabi sallallahu alaihi wasallam àti tó dìrọ̀ mọ́ àwọn nǹkan ìyá wọn tó dìrọ̀ mọ́ méjèèjì wọ́n gbọ́dọ̀ mọ̀ dáadáa. Bákan náà al-ilmu bi mawatin al-ijma' wal-khilaf wal-madahib wal-ara' al-fiqhiyya. ẹni tí ó jẹ́ mufti wọ́n gbọ́dọ̀ mọ̀ àwọn ààyè tí wọ́n sọ pé léyìí yóò ijma'u nínú Islam o. Eléyìí gbogbo àfẹnukò àwọn àfáà àbí àfẹnukò mùsùlùmí níbẹ̀ ń bi ọ̀rọ̀ yìí kò yé sọ̀rọ̀ tí èèyàn mọ́ yapa inú sí o. yóò sọ pé ọ̀rọ̀ méjì náà sọ́nbẹ̀ ń èèyàn gbọ́dọ̀ mọrú àwọn nǹkan wọ́n sì mọ bí ọmọ ibi tí wọ́n fẹnukò sí yóò bí tó ní ọ̀rọ̀ yapa tó pé wọ́n fẹnukò sí yóò mọ ojú ọ̀nà àwọn àfáà àbí ìròrí wọn lórí àwọn nǹkan yìí. ẹni tó jẹ́ mufti nù. Bákan náà ẹni tó jẹ́ mufti yóò mọ ìmọ̀tọ̀ ní agbára ibi tó jẹ́ mọ́ usul fiqh àti gbogbo tó jẹ́ mọ́ usul fiqh kọ̀wáìdù ẹ̀ ní àti mọ̀bádìí rẹ̀ ní yóò tó àmọ́ maqasid sharia. Bákan náà ẹni tí ó jẹ́ mufti ó tó gbọ́dọ̀ mọ àwọn ìmọ̀ tí yóò ran in tó fẹ́ dáhùn lọ́wọ́. wọ́n fẹ́ dáhùn ọ̀rọ̀ ẹ̀sìn ni a sì pé ní tí ó dáhùn ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ mọ ìmọ̀ nahwu, sarf, balagha, al-lugha àti mantiq àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yóò mọ àwọn ọmọ yìí kó lè bá ràn lọ́wọ́ láti lè mọ ọ̀rọ̀ gbé kalẹ̀. ẹni tí ó bá mọ àwọn ọmọ yìí ó lè mọ kátí àkọ́mọ́ yìí sí dáadáa. Bákan náà al-ma'rifatu bi ahwali an-nas wa a'rafihim wa awda'i al-'asr wa mustajaddatihi wa mura'atu taghayyuriha fima buniya ala al-'urf al-mu'tabar alladhi la yusadimu nas. nínú májẹ̀mú tuntun bẹ́ẹ̀ fún ẹni tí ó jẹ́ mufti wọ́n ní kí ọmọ gbogbo àwọn condition kí ni àwọn nǹkan tó pẹ́ máa ṣe tí wọ́n máa sọ tó pẹ́ náà àṣà wọn ni yóò mọ àwọn nǹkan yìí yóò mọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣe láwọn ìgbà kọ̀ọ̀kan àtàwọn ìṣẹ̀lẹ̀ tó tó pẹ́ kàn ṣẹlẹ̀ rí. ẹni tí ó jẹ́ mufti gbọ́dọ̀ mọ àwọn nǹkan yìí yóò mọ ìdájọ́ wọn yóò sì mọ èwo nínú àwọn ìdájọ́ ẹ̀sìn èwo lè tó jẹ́ pé ọmọ lápá pẹ̀lú in tó jẹ́ àrọ́f
àwọn nǹkan tí wọ́n pé environment ibìkan náà ti máa ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ irú àwọn mọ̀sáìlì òfin kíyàwó ló dì mọ́rú eléyìí ọ̀rọ̀ tó jẹ́ pé ìdájọ́ rẹ̀ orí orúfù lẹ́gbẹ̀ẹ́ lórí àpèjúwe eléyìí ọmọ ìyá mi ó ní pé tí ẹ bá sọ pé wọ́n jí nǹkan kan lọ ní ìsìn báyìí kó tó di pé wọ́n sọ yìí pé wọ́n gé ọwọ́ rẹ̀ ìṣòro tù gbọ́dọ̀ tà á kọ́kọ́ lórí ẹ̀ nínú mọ́jàmú gbọ́dọ̀ pé nínú mọ́jàmú tí ó gbọ́dọ̀ pé ni pé wọ́n sọ yìí pé alhealth kọ́ jẹ́ pé wọ́n fi dúkìá tí wọ́n jì ó gbọ́dọ̀ jẹ́ pé ibi tí wọ́n fi irú rẹ̀ sí òun ní dúkìá ìwà táyì tó ti á ṣe jẹ́ pé wọ́n fi sí ni tí mọ́jàmú yòókù náà sì pé wọ́n gé ọwọ́ olè àwọn tó jẹ́ pé àwọn afáà sọ pé tá a fẹ́ lò gẹ́ni pé wọ́n sọ pé alhẹ́rìzò ní ìsìn báyìí wọ́n sọ pé hẹ́rìzò kulli shay'in bihasabihi ibi a máa fi nǹkan pamọ́ sí gbogbo téèyàn máa fi pamọ́ níbàámu bí nǹkan bá ti ṣe rí ni níbàámu bí wọ́n bá ti máa tọ́jú nǹkan níbi téèyàn bá wà handset bí wọ́n máa fi sí wọ́n máa fi sápò wọ́n máa fi sí inú ilé rẹ̀ tó jẹ́ pé inú tó wà mọ̀ lọ́dọ̀ wa ni pé èyí fi handset sí orí tébù nínú ilé lápèjúwe ni o àfi kó lọ fi sínú cupboard àbí kó fi sí kinní kan níta bá ń lọ́dọ̀ wa ní àdùn lé lórí ẹ ń bá jẹ́ pé ó mú handset níbi tí wọ́n máa fi nǹkan sí tó jẹ́ pé ńlá mọ̀ lọ́dọ̀ wa pé tí a bá mú nǹkan yìí bẹ́ẹ̀ fi sí ó ti jalè irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀tọ́ jẹ́ mufti ó gbọ́dọ̀ dáma mọ̀sáìlú bẹ́ẹ̀ pọ̀ nínú fẹ́ kòrò dáadáa tó pé àárọ̀ ọ̀fù báwọn èèyàn ti mọ nǹkan sí láwùjọ wọn ò ní wọ́n pè nǹkan lè lórí irú ilé báyìí tọ́ni pọ́ wá ṣẹlẹ̀ mufti ó gbọ́dọ̀ mọ̀ ní tí wọ́n sọ mufti lè dájọ́ kan ní ààyè kan nígbà mọ environment òwe tí wọ́n ti máa lo nǹkan kan ó sì lè dá nǹkan tó jẹ́ pé kì í ṣe irú ẹ̀ níbòmíì eléyìí jẹ́ àwọn díẹ̀ nínú àwọn àárọ̀ èyí tó jẹ́ mọ̀sáìlù tó kí wọ́n sì gbìyànjú rẹ̀ lórí ọ̀rọ̀f bákan náà nínú tí mufti gbọ́dọ̀ tó mọ̀ oníkọ́ mọ al-qudra ala istinbat al-ahkam ash-shar'iyya min an-nusus mufti gbọ́dọ̀ jẹ́ tó pé yóò lè mọ báwo ni a ti lè máa yọ ìdájọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala àbí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam bá ti lè fa ìdájọ́ tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn bá ti lè fayọ mufti gbọ́dọ̀ mọ̀ bákan náà nínú tí mufti gbọ́dọ̀ tó máa ṣe ni pé ar-ruju' ila ahli al-khibra fi at-takhassusat al-mukhtalifa li tasawwur al-mas'ala al-mas'ul 'anha kal-masail at-tibbiyya wal-iqtisadiyya wa nahwiha mufti gbọ́dọ̀ jẹ́ tó pé yóò máa lo àwọn tí wọ́n bá mọ̀ nǹkan kan tó dìrọ̀ mọ́ tó fẹ́ sọ̀rọ̀ bá ó gbọ́dọ̀ jẹ́ tí yóò mọ̀ wọ́n yóò máa rí wọn lò wọ́n fẹ́ sọ fún atọ́jú mọ́rọ̀ mẹ́sìn ní ìsìn lápèjúwe mufti ó wà dókítà tó jẹ́ ní ìfàyàbalẹ̀ pé nǹkan báyìí kí ni yóò ṣàlàyé ẹ̀ fún wọ́n ṣàlàyé ẹ̀ fún ni mufti ó ṣẹ̀ṣẹ̀ wá gbẹ́dàjọ́ lé lórí àmọ́ téèyàn mọ̀ ń pa rẹ̀ tó pé kàn jẹ́ mọ́ tó jẹ́ pọ́n ní téèyàn lọ fún èèyàn gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ nípa rẹ̀ ó jẹ́ pé tí mufti bá fẹ́ dájọ́ ohun tó jẹ mọ́rọ̀ àwọn ọmọ inú ògùn lápèjúwe àbí àwọn ọ̀rọ̀ ìsẹ́ pé ó dìrọ̀ mọ́ àwọn èèyàn kan tí wọ́n sọ nǹkan tí máa ń ṣẹlẹ̀ bí nǹkan mufti gbọ́dọ̀ wọ́n àti ṣàǹfààní lára àwọn ẹni yìí kó tó di pé yóò sì fatiwa ẹmọ ìyá mi eléyìí jẹ́ díẹ̀ nínú mọ́jẹ̀mú tí àwọn afá kà pé gbọ́dọ̀ wà lára tá pè ní mufti ibi tá a fẹ́ mẹ́nu bá gẹ ni pé kí mufti ọ̀wá pọ̀ náà lù kì í ṣe wàhálà náà ṣẹ̀ríà mufti lè pọ̀ bí a ti wí ṣáájú lọ ó lè pọ̀ ṣùgbọ́n ibi ọ̀rọ̀ wà ní pé ta ni wọ́n máa bi léèrè ìbéèrè ta ni ó jẹ́ ọ̀ranyàn fún nínú àwọn tí wọ́n fẹ́ máa béèrè láti lọ́ọ́ máa bi léèrè àwọn àfáà wọ́n sọ wípé tọ́jú pé àkọ́ná wọ́n ní kò bójú mu kò tọ́nù ṣẹ̀ríà kéèyàn ó bi aláìmọ̀kan léèrè tí ẹnìkan bá jẹ́ aláìmọ̀kan tọ́rọ̀ ẹ̀sìn òye sí tá bí léèrè ọ̀rọ̀ ẹ̀sìn wọn gbọ́dọ̀ bí léèrè ẹ̀sìn
torí pé tí òye sí ní ọ̀sọ̀ tó bá jẹ́ pé nìkan wá jẹ́ mufti tí ọ̀rọ̀ ẹ̀sìn òye sí kò tọ́ fún mùsùlùmí láti lọ́mọ ìbílẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn torí pé wọ́n ní pé fákìlì ṣe láyọ̀ ọ̀tẹ̀ ẹni tí ò ní nǹkan ò lè fún yàn tó bá jẹ́ pé àwọn mufti wá jẹ́ pé gbogbo pátá mashallah nílùú tí ó wà nílùú ìlú kan wọ́n pọ̀ tó pé mẹ́tì wá pọ̀ yìí àwọn yàtọ̀ síra wọn àbí wọ́n rí bákan náà níbi tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ti pọ̀ nínú ìlú yìí wọ́n jọ mọ ìmọ̀ wọn súnmọ́ra wọn gbogbo wọn pátá wọ́n rí bákan náà bí mímọ̀ ta ni yóò bi léèrè àfa kan sọ pé ó gbọ́dọ̀ wá ẹni tó mọ̀ jù àfa kan sọ pé kìí ṣe ilẹ̀ kọ́wọ́ ẹni tó mọ̀ jù ilé ìlú sì lọ jù pé ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ ìsáyèsí ẹ̀kọ́ bi léèrè kìí ṣe ilẹ̀ kọ́wọ́ wá ta ló mọ̀ nǹkan jù torí pé lẹ́yìn àbí sàlám àwọn sọ̀hábà tó ń là léyìn wọn ṣe láyé wọn pé wọ́n máa béèrè lọ́dọ̀ àwọn sọ̀hábà tí Abubakar sì ń bẹ́ńbẹ́ tí Umaru sì ń bẹ́ńbẹ́ tí àwọn tí kìbáru sọ̀hábà wọ́n sì ń bẹ́ńbẹ́ wọ́n bá àwọn méèké léèrè wọ́n bí àwọn pé wọn ò táwọn ẹni yìí náà sọ̀hábà wọ́n bí wọ́n léèrè rẹ̀ sìn tí wọ́n sì dáhùn tó wọ́n pé ọ̀bá dáa ni wọn ò ní ṣerú ẹ̀ àwọn fẹ́ sọ pé mọ́sálà yìí náà pè ní taqlidul mafdul ma'a wujudil fadil kéèyàn máa kọ́ṣe àbí kéèyàn máa ṣe ìbéèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ẹni tó jẹ́ wípé ọmọ ṣùgbọ́n tó mọ̀ jùlọ ọ̀nbẹ tí àwọn ẹ̀bẹ̀ ń tẹ́ pé kò ìmọ̀lẹ̀ òtún tẹnìkan téèyàn òbí léèrè tí ìbá sí pé ń béèrè eléyìí báyìí tó pé àwọn afá sọ pé tó jẹ́ pé bákan náà ni mo wọ́n rí wọn kò bí ẹ tó fẹ́ béèrè nínú wọn tó jẹ́ pé báyà tọ́ ní wọ́n bí pé èyí mọ̀ èyí tún mọ̀ jùlọ àwọn afá àyẹ̀pọ̀ pé kọ́ lọ wá ìtọ́ mọ̀ jù àti sọ pé ìtọ́ dáa jù náà pé kọ́ wá ẹni tó mọ̀ lásán fáwọn ló tọ́ pé ìmọ̀ yìí sí ọ̀rọ̀ tó fẹ́ dáhùn ó yẹ sí bákan náà tó wá jẹ́ pé aláìmọ̀kan tí nǹkan òye ni èèwọ̀ ní kéèyàn ọba aláìmọ̀kan léèrè ọ̀rọ̀ ẹ̀sìn o náà ṣẹlẹ̀ Islam lè jẹ́ sókí lẹ́ẹ̀kan sí kò sí sóbó ń bi kí mufti ọ̀pọ̀ nínú ìlú o tí mufti bá jẹ́ pé ọjọ́ ọ̀rọ̀ ẹ̀sìn sáni ní ibi táwa dé yìí wọ́n á rọ gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ìlú wa Nàìjíríà kí á wọ́nà láti jẹ́ wípé á ṣàǹfààní lára àwọn mufti tí wọ́n bẹ nílùú wa láti lè bá jẹ́ pé ìtọ́jú mọ́rọ̀ ẹ̀sìn tí òyìnbá yóò mọ̀ yé wa àmì ìtọ́wá dìrọ̀ mọ́lẹ̀ ní pé bí mufti ti wá pọ̀ ní gbogbo àwọn nílẹ̀ Yorùbá lápèjúwe ó dáa tó wá jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin wọn tí wọ́n ó fi àwọn òfin kalẹ̀ fún àwọn tí wọ́n ṣe iftiyat alal mufti àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn kò yé wọn sí tí wọ́n máa dáhùn béèrè tí ọ̀yọ́ wọn dáhùn pa pé ẹ̀yin mufti ń bẹ ló fi jẹ́ pé ó pàtàkì ìfọwọ́sowọ́pọ̀ pàtàkì pọ̀ láti jẹ́ pé á jẹ́ káwọn èèyàn mọ tí wọ́n ń pè ní mufti mufti kì í ṣe pé wọ́n bí mufti léèrè ìbéèrè kan kọ́ máa dáhùn rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí kì í ṣe tó dáa tó mufti ọ̀rọ̀ pé ní sùúrù kọ́ lọ wádìí owó dáadáa kó sì bá kọ́ wádìí tó fẹ́ sọ kó lè bàjẹ́ pé yóò lè gbé ọ̀rọ̀ kalẹ̀ dáadáa bó ti ṣe yẹ eléyìí ní ìmọ̀ àmọ́ obìnrin èrè yìí àkójọba àtìmí bí àwọn máa fọgbọ́n jagbọ́n ilé ọ̀rọ̀ lọ́nà ṣẹ̀ríà Islam mufti gbọ́dọ̀ jẹ́ nítorí pé ní tí ó bá sọ báyìí yóò yé sí yóò sì bá dá yóò payọ̀ Ọlọ́run lórí tó fẹ́ sọ torí pé ó fẹ́ máa jíṣẹ́ Ọlọ́run ni pẹ̀lú tọ́lọ́ ń bọ̀ mà nínú ibi ọ̀nà pé ó ń béèrè pàtó Ọlọ́run ó sì fẹ́ máa dáhùn lórí ẹ̀ ẹ má jẹ́ pé ń dáhùn tó fẹ́ máa jíṣẹ́ ó fẹ́ máa ṣàṣojú Ọlọ́run níbi ìmọ̀ lantí ò yáwọn èèyàn yìí fún wọn níbi tí máa dáhùn yẹn lóhùn tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn ó gbọ́dọ̀ páyọ̀ Ọlọ́run níbi pé kò gbọ́dọ̀ máa fọgbọ́n jagbọ́n ó gbọ́dọ̀ jẹ́ pé bóyá nǹkan ti rí nu ṣẹ̀ríà gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ó gbọ́dọ̀ máa ṣe a gbọ́dọ̀ mọ̀ pé bá ti ń ṣe nǹkan ní báyìí bá ti máa ṣe é bọ̀ ní a gbọ́dọ̀ yí padà eléyìí ṣe ọ̀rọ̀ mọ́ o irú lápèjúwe mo gbọ́ pé bóyá ọ̀rọ̀ yọmọ ọmọ dájú àwẹ̀ eléyìí báyìí tọ́jú pé àwọn àbá wa tí ó ti kọ́ bá ní fẹ́sàn ìjẹ́nà tẹ́ ti lọ tí a ń bẹ láyé ní nǹkan ó ti yí padà wá pé tí wọ́n fi ń ṣe nǹkan yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé ìyapa tí ń bẹ láàrin pé à ń bẹ̀rẹ̀ àwẹ̀ à ń gbà àwẹ̀ tán
à ń sínú àwẹ̀ ó yàtọ̀ síra wọn pọ̀ ní àwọn ìlú tí ó rí tó pé nílẹ̀ Yorùbá lásán ó lè jẹ́ kí bí àwọn ọjọ́ mẹ́rin yóò wà ní àlàfo láàrin gbogbo wọn pé àwọn kan bẹ̀rẹ̀ lónìí àwọn kan bẹ̀rẹ̀ lọ́la àwọn kan bẹ̀rẹ̀ lọ́tọ̀ọ̀la àwọn kan bẹ̀rẹ̀ ní fún wa pé nítọ́jọ́ mọ́ àti máa bára ẹni sọ̀rọ̀ kò yí sì ní fáwọn ẹni yìí lásìkò táwí kò yí sì gbà náà pàápàá tó bó ti rí bọ́ọ̀n tí kò jẹ́rọ̀ ní ìsìn báyìí wọ́n ti á jẹ́ pé bẹ́ẹ̀ wá ni ọmọ ìyá mi gbìyànjú àfa wa nǹkan ti wá yí padà báyìí tẹ́nìkan bá rí oṣù báyìí mashallah láàrin ìṣẹ́jú mẹ́wàá yóò ti kárí gbogbo ilẹ̀ Yorùbá pátá eléyìí ní ká dìrọ̀ mọ́ pé ká máa ìdáhùn mẹ́sàn-án fílẹ̀ fún wa ká dìrọ̀ mọ́ tẹ́ pé yóò ṣàǹfààní fún wa eléyìí ká tó èjì ètò tó wá ṣẹlẹ̀ yìí tẹ́ pé mashallah àwọn ká tó máa amúfi ọ̀hún wà nílẹ̀ wa dáadáa nílẹ̀ Yorùbá dáadáa eléyìí àǹfààní ó jẹ́ fún gbogbo àwọn mùsùlùmí àsìkò yìí kí nǹkan orí báyà ti ń retí ẹ̀ ti pẹ́ pé ó gbọ́ Ọlọ́run àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà àwọn náà mọ iyì tí ń pè ní iftar pẹ̀lú pé wọ́n àtàwọn ti ń rí pé wọ́n yẹ mufti bí wọ́n yẹ mufti bí nítorí mọ́rọ̀ mímọ́ ọmọ lágbára sí dáadáa bá ń lọ torí mufti ò ní sọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ ẹ̀sìn àfikún jẹ́ pé yóò lọ wádìí tó fẹ́ sọ dáadáa orílẹ̀ yóò mọ̀ jẹ́ àbùkù fún mufti kó máa dájọ́ ìrìtìjáálí tí ò múra lẹ̀ fún ní ìtọ́jẹ́ pé ní ìdíkọ́ lọ múra fún dáadáa ilé ọmọ kó ìfàsẹ́yìn bá ló fi jẹ́ pé mufti nígbà pé mufti gbọ́dọ̀ máa sọ ẹnu gan dáadáa tí ò ní jẹ́ pé yóò máa sí àwọn èèyàn lọ́nà ní ṣókí ẹ̀wọ̀n bàbá wa ẹ̀yin àfà wa ní Nàìjíríà dápọ̀ ẹjọ́ nítorí mọ́rọ̀ ààwẹ̀ ẹ jẹ́ ká kọjá pé ọdún yìí láàfin tó ní ká máa dájọ́ ààwẹ̀ lẹ̀ ká lè mọ́ sọ pé ó ṣeé ṣe kọjá pé àsìkò báyìí ni ó jẹ́ o ìtàbí àṣà ní á dúró lé lórí oníká dúró lé lórí pé iṣẹ́ tabarọ́sù o ìgbà báyìí lè tí ìgbà tí wọ́n lárọ́sù kálukọ́ máa wá oṣù eléyìí ká pe àwọn èèyàn sí wọ́n jẹ́ pé àmọ̀ pé àwọn èèyàn sí pé àwọn àmọ̀ sọ pé adájọ́ àwẹ̀ báyìí ó lè bá àwọn ilé ìṣe wàhálà nípa ìjọba yìí torí pé fàlàkì tó bá wà sọ̀hẹ́ kìí yapa sí tí sáré òwí ẹ bá mọ̀ dáadáa o àmọ́ tó yóò gbà pé ọmọ yàtọ̀ nígbà míì bá ń lọ ó pé ó pàtàkì láti jẹ́ pé tá a bá lè jẹ́ pé a máa wá àdùn lórí ká máa wá oṣù tá a bá kú ti róṣù kìí ṣe ọ̀rọ̀ yàn fún wa láti jẹ́ pé a ti sàmọ́ra pé aṣágbọ̀sọ̀ róṣù ni tá a bá ti róṣù kíláàsì fàákìmẹ̀lú ìdáta ṣàbà 30 yóò mìíràn parí nígbà tí a ti sàrẹ́ gbogbo nǹkan yìí fún wa ẹni ká jẹ́ pé súnà yìí á fi máa yí àwọn èèyàn gbogbo ẹni tẹ́ jẹ́ àbá wa èèyàn fáwọn náà ni ẹni táwọn yóò mọ̀ kọ́ nǹkan yìí lọ́dọ̀ yín kó wà kó bá wa san yín lẹ́sàn-án rẹ̀ ọ̀bẹ́ bá wa dúpẹ́ fún yín o ọlọ́ba gbogbo àwọn tí Ọlọ́run ní kí wọ́n máa pàṣẹ ẹ̀sìn ọ̀bẹ́ bá ní máa tọ́ wọn sọ́nà ọlọ́ba kò ní jẹ́ kí á sì sọ ọ́ láwọn sẹ́lẹ̀ aláàmọ́ mọ́lẹ̀ ọ̀sálẹ̀